ṣayé gbé káwo kúndó tóró bò gbélé má fi ṣayé gbé káwo olùmọ̀ torí ẹwà o má fi ṣayé gbé káwo kúndó tóró bò gbélé má fi ṣayé gbé káwo. ẹni o àṣà wa kò gbọ́dọ̀ parun. wá ń wájàre irun ẹni máa bọ̀ jẹ́ òun ẹni máa dàrú a máa fi ìbọ̀ jẹ́ a máa fi wà gẹ̀rí ọlọ́run bá Elédùmarè ọba tẹ ẹ̀rẹ̀ kára yóò kiri bàbàrẹ́ ṣe mú ṣàtàjọ́ ọba rẹ̀ lẹ́ni onínàná kó náà èdè ìgbà ìbà rẹ o ìbà ọkùnrin ìbà obìnrin ìbà olùlé ìbà àlejò ìbà ìwọ̀n alayé númúrẹ̀ ẹ̀wọ̀n ti kan sọ̀jẹ̀bú níjìmíjì ìbà dédé wọn ní o kẹjẹ kí ènì kó súnwọ̀n náà tún lè ṣe ẹ̀wọ̀n ò lè ṣe ẹni ìwọ̀n ẹni broadcasting lè fún kalẹ̀ sílùú Ìmọ̀ta ibẹ̀ rẹ ti ń gbẹ́ni ní kètèkètè kọ́lọ́run bá Elédùmarè kò bá ní tó mo mú kílódé wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì níbo kúbo rí àtẹ̀gùn ètòwé lòdìfẹ́ fò ẹ̀mẹ́ta kílẹ̀ ìjẹ̀bú ẹ̀kọ́ ọgbọ́n o ẹ̀mẹ́tì rẹ́mọ́ mẹ́tàdínlọ́gbọ̀n àjọṣe pẹ́pẹ́ o agbára Èdùmàrè ọwọ́ àgbàbọ̀ wọn ó dàlú ìṣèlú wọn bọ́n ti fi ṣe níbẹ̀ ọ̀tọ̀ òun wà ní bòmùrẹ̀ níní ìrìn ẹni tèní túmílọ lùlù kan lùlù lílá ní Ògùn wọtasáìdì náà ń ránfọ́ lù Màkúnmi ọba bá kí wọn níbẹ̀ wọn á fọ ọmọ Màkúnmi Ọ̀ṣọ́bíà àwọn máa gbókó gbà ìlà rè gbà ìlà kan gbòwó àwọn ọmọ ìtọ́ bolóboló ọgbẹ̀rì má wọ̀ ó mukudé o káwòrò wọ̀ ọ́ tó máa múru jẹ ibẹ̀ gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ rà mí lọ àwọn máa ṣàlè jẹ̀jẹ̀ bọ́ nínú obìnrin rí gbogbo àbọ̀gbọ̀n àyàwó ànílé tọmọtọmọ nàbẹ́ aláìlúwà òjijì fi ọba ẹ̀mìrán lẹ́kìlẹ̀ mítìtì Israel Majesty ní ọba Kazeem Adesina Salami ìfẹ́mi nọ́bà kìnẹ́ o Ọ̀ṣọ́bíà ti Màkúnmi kí ìṣẹ̀lẹ̀ ní Màkúnmi àwọn àgbàlagbà wọn orin ènìyàn bọ́ṣá ló máa ṣe wọn mọ́ ní ìbọ́pẹ̀lẹ̀ iye rẹ̀ kọmọ́nẹ́ kò ṣaṣọdá àti fọ bẹ́ẹ̀ ni tiríkẹ́ wọn láríwá ìyẹn rí bí ọdún tìjọ kí wò sí èsù mẹ́rin kí wọ́n ọdún kan ṣe ọdún ọkọ̀ṣí Màkúnmi oyún ònẹ̀gbọ̀ngbọ̀n nú torí fọ àwọn àgbàlagbà fọ kọmọdédé bẹ̀rù ẹ̀rú níbọ̀ àti fọ káàyè rọmọrè ṣe ń fọ́ òun pariwo oko bá ń rè ibùsàn jù oko bá ń rè ibùsàn jù oko bá ń rè ibùsàn jù kó o bá dókó o bá ilé rẹ̀ wàá mọ̀ fọ oko bá rẹ̀ tó ń kéré ẹni máa ń yùn máa nẹ gbọ̀ngbọ̀n ìlú Màkúnmi Ọ̀ṣọ́bíà àwọn máa gbókó gbà ìlà ìbẹ̀rẹ̀ àmì lọ gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ níbi ọdún ti jọ kí wò sí kéésù mẹ́rẹ̀ kò kí wọ́n dún dédé wọ́n nìyàn ẹ̀bà ní para àwọn ẹjọ́ kájọ gbádùn ètò tèmi o kò máa ń yùn kí bàbá kó pè yá kí ìyá kó pọ̀ wọn yẹ̀ kan kalẹ̀ ẹ wò ó mo ṣe ń warán mò ń wà.